ìrà mi ọ̀pẹ ìrà mi àgbọ̀n mi règùn o ojúmọ́ mọ́ mo rí eré kùtùkùtù jíyan mo rí wàríwà o kùtùkùtù òjò ní lábìrè pàdé ọ̀la dábàá kò kọ́ gàgà tí lọ́ọ́ rè sẹ́bọ̀ àjíǹde ojúmọ́ tó mọ́ mi lóde ilẹ̀ yìí ojúmọ́ rẹ ni akọ́ gàgà ní lọ́ọ́ rè sẹ́bọ̀ àjíǹde ojúmọ́ tó mọ́ wa lóde ilẹ̀ yìí ojúmọ́ rẹ ni. ojúmọ́ ti mọ́ ará mi ò ojúmọ́ ti mọ́ òwúrọ̀ kó tẹ̀lé ìṣòro kó gbé gbà ọjà ojúmọ́ ti mọ́. ojúmọ́ ti mọ́ ará mi ò ojúmọ́ ti mọ́ òwúrọ̀ kó tẹ̀lé ìṣòro kó gbé gbà ọjà ojúmọ́ ti mọ́. ojúmọ́ ti mọ́ ará mi ò ojúmọ́ ti mọ́. àṣèyàn rere fọwọ́ bà. ìṣòro kó gbé bá ọjà ojúmọ́. òjífínní aláwọ̀ bùrá. àwọn ló dífá fún Ọ̀rúnmìlà. bàbá ń lọ sílé Ifẹ̀ gbirigidi bí ẹni yídó. oníṣòwò kájọ gábí ọjà o oníṣẹ́ ọwọ́ kájọ kéèrè jẹ́ló. wọ́n sọ fún Ọ̀rúnmìlà. wọ́n ní ilé Ifẹ̀ tó ń lọ yìí ìwọ Ọ̀rúnmìlà wọn kì í yé èèyàn sí níbẹ̀. Ọ̀rúnmìlà ní bó bá ṣe bíi tèmi ni. tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́. ebòlò ló ní kí wọ́n dáwọ́ bò mí. màhọ́rí màhọ̀dí kì í jẹ́ kébi ó pè kánná ọwọ́ dalẹ̀. ebi kì í pè kánná ẹsẹ̀ dàárọ̀. èjì ògbè òun ló ní kí n rójú rẹ ọmọ aráyé. kí wọn ó darí eré ajé gbogbo wá sọ́dọ̀ èmi Abíọ́dún Ọmọláwùyí àti gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi. ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ káalẹ́. mo kí yín o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. àjálù burúkú ò ní kàn wá o. pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè a nítojú lẹ̀mọ́lẹ̀ nígbà kọ̀ọ̀kan. ọláyími káyìnlá mo dé ń òpé kólókó mọ́roko ń òpé kọ́lọ́nà ó mọ́ yẹ̀nà ẹ̀ sáà jẹ́ ń ṣe tèmi náà. èmi rèé o òmìtẹ́rẹ́tẹ́ tó lúwa ni ó máa dìbò àgbàrá òjò tí bánijà tí gbà tẹ́ni lọ. mo sì bọ́ lọ́kùnrin o ìbò obìnrin ìbò ọmọdé ìbà àgbàlagbà ìbò oyún mo sì bà sẹ́ẹ̀dí. bàbá mi àrìndí ọ̀wọ́ ìbà rẹ o ibikíbi tó o bá wà ilẹ̀ rẹ ni. ìbà bàbá ìbà yèyé mo rí bá gbogbo àjùnú lọ pátápátá. ọmọ yín mo jẹ́ ẹ máa kó mi mọ́ra. bóbìnrin bá ro káwọn afà má bẹ́. ọláyími káyìnlá mo dé láàárọ̀ yìí ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ ń tèmi. ọmọ aráyé ẹ dákun dábọ̀ tèmi ni ẹ máa ṣe. jọ ń lápá sí ìwọ̀n òwò kánkí. jọ ń lẹ́sẹ̀ sí ìwọ̀n òbọ̀ ṣòkòtò. òbọ̀ ṣòkòtò òbọ̀ kánkí. ònà mọ nílàgbà yọ pọ́npọ́. adé afúnjẹ̀dì jẹ̀sọ̀. èyí tí ń sawó lọ sóde Ẹ̀gbá. ó ní erelú òun ògbóni.
ẹ má mà jẹ́ ń tẹ̀lẹ̀ lódì. èmi Abíọ́dún Ọmọláwùyí mo dé láàárọ̀ yìí ẹ̀yin tó láyé ẹ má jẹ́ ń tẹ̀lẹ̀ lódì. gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi pátápátá ẹ̀ ní tẹ̀lẹ̀ lódì láṣẹ Olódùmarè. àní gba lẹ́tà ọ̀fọ̀ àní gba lẹ́tà àbànújẹ́ o. ajímẹ́rin lu òun láwọ̀ kẹ́kẹ́. ọ̀kẹ́kẹ́ mi àfẹ̀já làwòrùwẹ̀. àwọn wọn ṣe fẹ́ fún Ọ̀rúnmìlà. ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o torí àṣírí. mo ní àwọn ló ṣe fẹ́ fún Ọ̀rúnmìlà. ẹjọ́ bẹ́ẹ̀ sì máa kú àtúbẹ̀rẹ̀ sí ẹ̀ sáyé lọ sáyé lọ sáyé lọ. Ifá jí Ifá olówó kan ayọ̀ ọ́nà mọ́. kọ́ra wa lóye o lóye o lóye o torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì máa kú àtúbẹ̀rẹ̀ sí ẹ̀ sáyé lọ sáyé lọ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. olórí ìbáríbá. ó wá ní kí n lọ lè wí fún ayé wọn lókun. olórí ìbáríbá o ìyá ayé mọ̀mọ́ ríbá o. kí ayé wọn lókun kó lọ rè wí fún èṣù ọ̀dàrà. ríbá o. olórí ìbáríbá ọlọ́mọ mọ̀mọ́ ríbá o. olórí ìbáríbá o ìyá ayé mọ̀mọ́ ríbá o. kí èṣù ọ̀dàrà kó lọ rè yí wọn lókun wá bá mi. ríbá o. olórí ìbáríbá. ayé wọn lókun o. mọ̀mọ́ ríbá o. ó yá lọ rè yí wọn lókun wá bá èmi Abíọ́dún Ọmọláwùyí àti gbogbo etí tó ń gbọ́ mi. gbẹ̀gùn ọwọ́ ọ̀sọ̀ àṣírí bá o. olórí ìbáríbá. kówó ńláńlá kó máa jẹ́ tẹ̀yìn àti gbogbo tó máa jẹ́ tèmi àti gbogbo èèyàn olólùfẹ́ mi pátápátá. ríbá o. ìyá mi ò gbẹ̀gùn ọwọ́. ká máa rí bá ti ṣe ká máa rọ́nà gbé gbà. gbogbo tá a bá ń dáwọ́lé ire ni kó máa yọrí sí. ọkí màmàdé o ọlọ́jà ẹyẹ o ẹ bá wọlé èrè ẹ̀fọ́ kí sí o. mo kí gbogbo ẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò fún tòní lẹ́ẹ̀kan sí. ẹ dákun ẹ máa bá mi share ètò yìí o. ọ̀gbẹ́ni Adéwálé Rasheed Adékànbí kí màmàdé mo kí yín o ẹ káàárọ̀ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́jà mo rọ́wọ́ yín ẹ bá wọlé mo ní ẹ fẹ́ràn ọdún tèmi ránṣẹ́ sí o. ọ̀kìndé ẹ sì fowó ẹran ọdún ọ̀hún ẹ fi ránṣẹ́ sí mi mo dúpẹ́ o agbára lọ́wọ́ Olódùmarè ẹ bá wọlé. ọ̀gbẹ́ni Adéwálé Rasheed Adékànbí àmì ọ̀kí màmá. ẹ ní wálẹ̀ o àmì àjíbọ́lá ajísọmọ yá àmì àbẹ̀ní ti. àṣepátákó ni yèyé agbe àbẹ̀ní kò lè afẹ́rọ̀wẹ̀ láni ọlọ́mọ ọmọ láàní àbẹ̀ní mo dé èmi ọ̀kín ti dé o. ọ̀kín ti dé. ọlọ́tàràmọ́gbà ó ní yèyé àlùkò ọ̀kí màmàdé o ọlọ́jà ẹyẹ o. ọlátòrò gẹ́gẹ́ òun ló bí ọlátòrò mẹ́ni ẹ̀fọ́ kí wọ́n láàké. yèyé agbe tó bí agbe ló ní agbe ògbúdọ̀ báwọn sẹ́ni ìṣẹ́ ẹ̀fọ́ kí wọ́n lọ́ọ̀la o. yèyé àlùkò tó bí àlùkò ló ní àlùkò ògbúdọ̀ báwọn sáwó òyà ògbóyè o. bí mo bá ṣeré àbẹ̀ní ọmọ láàní o inú mi àdùn ara mi àmọ́ ìyá gágá o. ìyá mi àbẹ̀ní lẹ́ẹ̀pẹ̀lẹ́. yèyé odídẹrẹ́ tó bí odídẹrẹ́ ló ní odídẹrẹ́ ògbúdọ̀ sáwó òṣẹ́ kò gbúdọ̀ báwọn sáwó òyà lẹ́ẹ̀pẹ̀lẹ́ kúkú tọ́ sí owó. ìyá mi àbẹ̀ní po ọ̀gbẹ́ni Adéwálé Rasheed Adékànbí bóyá lágbára lọ́wọ́ Olódùmarè ọ̀rọ̀ tí ń gbẹ́nu lédi ìwúlò ọmọ mu wọ. ẹ̀yin ò ní sáwó òyà ẹ ò ní sáwó òṣẹ́ káfí ti ìyá mi ṣe yan rẹ̀ àníkókò àmọ́. ẹ ní bá wọn ráre nínú ayé ìyí ní bárò kalẹ̀ ẹ̀dẹ̀ tí ọ̀gá fi ti ìyá mi ṣe. ọ̀kárí àṣà bágbé bá jí agbe amásọ rere ró bí bá ń kígbe lórí asán. bálùkù bá jí àlùkò amásọ rere wọ̀ bí lásán ni wọ́n ké kiri èmi àṣà bí ọ̀kí mo fi ti. bí odídẹrẹ́ bá jí odídẹrẹ́ a máa másọ rere ró a máa másọ rere wọ̀ kí wọ́n láàké ẹ̀fọ́ kí wọ́n lóò. Olódùmarè yóò másọ rere wọ̀ yín o Olódùmarè ó máa bá mi dáhùn àdúrà yín Olódùmarè ó máa dáhùn àdúrà yín ní wàràwàrà ọjà gbọ̀rọ̀ ni ó fi pọ̀ mí ọmọ láàánú. bí àkàrà bá wọnú epo jẹ́ ń já tilẹ̀ lẹ́yìn rẹ̀ kọ̀nàkọ̀nà àkàrà pòkìkí ajé ṣùrùṣù rí ọ̀pọ̀ dalẹ̀ pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ fojú ẹni mọ̀ fojú sojú lé kókó. àbámọ̀ àṣẹ o Ajíbọ́lá àṣẹ tó dà pọ̀ ìyá mi Àbẹ̀ní olóòtú bẹ́ẹ̀ ti já Ajíbọ́lá.
Olódùmarè ó bá mi pò kìkì yín kárí ayé nírè. Owó ńláńlá òun lọ mara yóò máa fi sìn yín, wọ́n máa fi sìn èmi, wọ́n máa fi sìn gbogbo etí tó ń gbọ́ mi pátápátá. Lágbára lọ́wọ́ Olódùmarè ní wáre tí ń gbà kọ̀ọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ dákun dábọ̀ ẹ máa bá mi share ètò yìí. Ọ̀gbẹ́ni Ọpẹ́yẹfà ṣé ẹ gbàgbé pé wọ́n wà lára àwọn tó jẹ ẹ̀bùn ìwé mi, ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. Wọ́n ti wá gbà á ní tiwọn o. Màmá mi Mariam Abímbọ́lá, ìwé yín ń bẹ lọ́wọ́ mi o. Matthew Olúwàgbẹ̀san, ìwé yín ń bẹ lọ́wọ́ mi. Ọládìran Destiny Babátúndé, ìwé yín wà lọ́wọ́ mi. Olúṣọlá Ayẹni àti Oyèsànyà Tọ́pẹ́ Oríọlá, ẹ̀bùn yín ń bẹ lọ́wọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ayọ̀lá Abdulaziz, mo kí yín ẹ káàárọ̀ o, ẹ káàbọ̀ sórí ètò. Obìnrin kábíyèsí rẹ Ọlọ́run. Gbogbo ẹni tó bá ń gbọ́ mi ẹ sọ fọ́rọ̀ ẹ̀yin káwọn náà darapọ̀ mọ́ mi lórí ètò láàárọ̀ yìí kí wọ́n kẹ́kọ̀ọ́ pàtàkì. Abíọ́dún Olúmídé, mo kí yín o, àkú dédé àkókò yẹ káàbọ̀ sórí ètò. Ẹ dákun ẹ máa share ètò yìí o, àwọn tó wà lórí ètò yìí kéré jọjọ. Gbogbo ìtí tó ń gbọ́ mi fún ti sáà yìí mo bẹ̀ yín o. Bẹ́ẹ̀ bá wà nínú ìṣòro kan tàbí nǹkan kan rú yín lójú tẹ́ ẹ wá lọ béèrè sí lọ́dọ̀ àwọn onímọ̀. Gbogbo tí wọ́n bá ní kẹ́ ẹ ṣe pátápátá òun ní kẹ́ ẹ ṣe o. Tòró ní la rí, Olódùmarè ló mọ̀la. Bífá bá ní ṣe nǹkan báyìí nítorí ọ̀la ni. Ìtàn bá ní ẹ ṣe, ẹ gbìyànjú ẹ ṣe o. Bí ẹ bá sì kì í nílò ẹ máa tẹ̀lé ìkìlọ̀. Obìnrin lágbára púpọ̀. Ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́nu mi láàárọ̀ yìí. Bàbá mi a máa sọ fún mi nígbà gbogbo wípé Ọláyímíká, etí rẹ mélòó? Mo ní méjì ni. Mi dàbọ̀rọ̀ Olúwa. Wọ́n ní má fàṣírí rẹ̀ hàn fóbìnrin o. Wọn ò pé o má nífẹ̀ẹ́ ìyàwó tó o bá ní sílẹ̀. Ṣùgbọ́n bó ti wù kó o nífẹ̀ẹ́ rẹ̀ tó má jò màṣírí rẹ̀. Torí ọjọ́ àbíni tún bíni, torí ọjọ́ àbèrè tún béèrè. Wọ́n a máa sọ wípé obìnrin ò ní gògóńgò, wọn ò ní kọ̀rọ̀ àṣírí. Kò sẹ́dá àlàyé kankan tọ́ta rẹ̀ ń gbé lọ́rùn. Bó ti wù kóbìnrin ó nífẹ̀ẹ́ èèyàn tó. Ọjọ́ ìjà bá wáyé tàbí gbólóhùn aṣọ wáyé láàrin yín. Lọ́jọ́ yẹn sáńgbé. Gbogbo ohun tó rò pé o ṣe ní kọ̀kọ̀ tó ti fi hàn. Ó ṣeé ṣe kóbìnrin ó máa tù ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Má fàṣírí hàn fóbìnrin o. Bàbá mi láyé ò ní yí padà sí ọlá ìdá. Obìnrin burú o. Ṣé ẹ rí nínú ayé bó ti wù kéèyàn ó gàǹgà kó góńgó tó? Àní bó ti wù kéèyàn ó lágbára àbímọ́ tàbí kágbára ọ̀hún ó pọ̀ tó? Ẹ má jà máa fi gbogbo ìgbàgbọ́ kan lágbára. Ewu ń bẹ ń bẹ. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ láàárọ̀ yìí. Oscar Ọlá ẹ káàárọ̀ o, ẹ kú ọjọ́ mẹ́ta. Àtúndé Sulaiman ẹ ṣé mo dúpẹ́. Ẹ dákun ẹ máa share ètò yìí o. Ẹ jẹ́ káwọn ọkùnrin wa kí wọ́n kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lórí ètò mi lónìí. Aráyé kò kàn kí wọ́n fòròrò sínú oyin. Ọ̀rẹ́ mi dáadáa Ògúndèjì Ọlábánjí Joseph. Ojúmọ́ ire ló máa wá o. Òkè ọ̀nbẹ̀ ń kó ọjọ́ méjì òkú ọjọ́ mẹ́ta. Àlàáfíà kan lé wà bí? Kí wọ́n fòròrò sínú.
Olódùmarè ó máa gbà fún wa. mo ní bó ti wù ká fẹ́ràn obìnrin tó ẹ mọ́ jò ń mà sí rí wa o. bákan náà ìwọ yàlèyàlè ṣọ́ra fún àlè yíyan. sì ṣọ́ra fún obìnrin àìmọ̀dí ní fífẹ́. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá mi mọ̀yàmọ̀yà wọ́n ní béèyàn wọ́n ní ẹni amọ̀délé là á fẹ́ béèyàn bá fàyà níjù yóò sọ̀kò ẹ̀bọ̀ra. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ alágbára nínú ayé tí wọ́n ti ṣubú tí wọ́n ti dẹni àná. púpọ̀ nínú wọn ìṣubú wọn látọwọ́ obìnrin ló ti wá. ẹ jẹ́ á máa ṣọ́ra obìnrin lágbára púpọ̀ o. báyé bá lépa èèyàn títí wọ́n lépa lágbára títí tí wọ́n ò rí mú wọn ní ẹja arún obìnrin sí i. ọlọ́run ọba o béèyàn bá ní gbogbo oògùn láyé bí ò bá nífunra òfo ni obìnrin mà ní. wọ́n bá lépa èèyàn tí wọ́n ò rí mú wọ́n sì rán obìnrin sí pé kó lọ fẹ́ láti bẹ̀ wọ́n sì sọ agbára rẹ̀ dòtú bá ń tẹ́. gbogbo alágbára ìlú gbogbo ẹ̀yin aláṣẹ ìlú pátápátá ẹ máa ṣọ́ra fún ṣíṣe kúpa láìṣẹ̀ o. ẹ yéé ṣekúpa láìṣẹ̀ nítorí àbínitúnbini. ìdààmú ńlá ni yóò padà dà fún yín. ẹ máa ṣọ́ra o. wọ́n sọ ìtàn ọkùnrin kan fún yín lónìí. ọkùnrin tí mò ń wí alágbára gbáà ni. ó lóògùn púpọ̀ jù. ewé ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń jẹ́ bí idán. àṣà ni ò jẹ́ lúbúlúbú ojú ọlọ. bó bá pe ewé kan ṣoṣo igba ewé ní jẹ́ lójú ọlọ. agbára ọkùnrin tí mò ń wí pọ̀ púpọ̀. bó bùṣe gàdà tó bùṣe gèdè. ọmọkùnrin yìí wá gbéra kúrò níbi tó ń gbé ó fẹ́ lọ sí ìlú Ọ̀yọ́. ó ń lọ sàtìpó nílùú Ọ̀yọ́ ni. ó wá tọ̀ àwọn onímọ̀ lọ́wọ́ ní kí wọ́n bá ń dáfá lórí ọ̀rọ̀ yìí ìlú Ọ̀yọ́ tó ń lọ yìí. òun lè rí ṣe níbẹ̀ lọ́hùn-ún òun ló dáfá sí. kábíyèsí rẹ Ọlọ́run. wọ́n ní kó lọ wọ́n ní yóò rí ṣe ń bẹ́ẹ̀. wọ́n ní ṣùgbọ́n kó ṣẹbọ kó ṣètùtù kó lè padà darí dé láyọ̀. kábíyèsí Ọlọ́run ṣe mọ̀ wípé sóun ó rí ṣe lọ́run ló dáfá sí. ṣùgbọ́n tí fásọ ni wípé kó lè padà délé láyọ̀ àtàlàáfíà. ó kẹrùkẹrù wálé òun ni wọ́n ní kó dífá sí òun ni wọ́n ní kó ṣètùtù sí ẹnu mi àgọ́. Gold ọlá mi mo kí yín o. apá Adéyẹmí mo kí yín dáadáa. wọ́n ní kó rúbọ kó lè bá àríṣe ń gbò ó bá dọ̀dẹ̀ Ọ̀yọ́. wọ́n ní bàbá wa dọ̀dẹ̀ Ọ̀yọ́ tó ń lọ yìí gan-an wọ́n ní kó ṣe àṣẹ kó lè bá àríṣe lọ́n dáadáa. ẹbọ rírí ṣe tí wọ́n ní kó rú lọ́hùn-ún òun ni àgbébọ̀ adìyẹ 4 agogo 4 àti ẹgbẹ̀rin ọ̀kẹ́ owó. Mob Bank mo kí yẹn káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí. wọ́n wá kí nílò wọ́n ní bó o bá dòde Ọ̀yọ́ tó ń lọ yìí dákúndábọ̀ má finú hàn sóbìnrin o. gẹ́gẹ́ bí alágbára tó jẹ́ agbára rúbò lójú.
àní gẹ́gẹ́ bí alágbára tọmọkùnrin yìí jẹ́ agbára yìí ó rúbò lójú agbára ọ̀hún pọ̀. ó ní kí làwọn aláwo ń wí yìí ó láti ẹ̀gbọ́n ti rírí ṣe ó ní èwo ni pé kóun rúbọ kóun lè bá padà délé láyọ̀ ọlájà ń dùbò ẹkùn bóun ṣe lágbára tó ṣé wé ni ká sọ pé ò jẹ́ mọ́ ni àbó ògùn àjíṣà. ó ní tàti padà délé láyọ̀ ó ní kí wọ́n yọ kúrò ńbẹ̀ kì í sọ̀rọ̀. kábíyèsí rẹ̀ ọlọ́run ẹ mọ̀jà máa gbọ́kàn lágbára púpọ̀ ju o. nínú rúra rẹ̀ a ní ká fẹjọ́ sọ̀ka ta ni ó mọ̀ pé kó tó kò ní dá látún fara balẹ̀ ń wá lọ ó dàbí òwe o. ẹni ọ̀rẹ́ dá máa fi ṣèbínú mọ́ ẹni abínibí dọ̀lẹ́ nírètí àti ti fẹ́ wá dání. ìyàgbé ìrèsì ó gbé fún jàǹkókù lọ. ewu tó pa ebè ọmọ ìyá ló ṣe àṣírí alágbára ìyàwó mú fáwọn takùn. mo ní gbogbo ohun tá a bá ń ṣe láyé ẹ mọ̀jà máa gbọ́kànlé agbára púpọ̀ jù. inú wọn kò dára tó. ẹbọ kan ṣoṣo lọmọkùnrin irú o ẹbọ pé kóun orí ṣe lọ́hùn-ún òun nìkan ló rú. ìdí ni wípé ó wò wípé ta ajá wo ni ó dùbò ẹkùn lọ́nà ta ni ó pé kóun má délé láyọ̀. ẹ̀rín kọ́ ní ìfẹ́ o àkómẹ́ni tó fẹ́ ni. ẹ̀rín kọ́ ní ìfẹ́ o àkómẹ́ni tó fẹ́ ni. inú kò nílẹ̀ àbá máa ṣe fúnra wa. mo bẹ̀rù ọ̀rẹ́ mi jọ tàbí lọ́kọ̀ olúwaṣọ ni. ẹ̀rín kọ́ ní ìfẹ́ o àkómẹ́ni tó fẹ́ ni. mo lọ wò pé ajá wo ni ó dùbò ẹkùn lọ́nà sẹ́ẹ̀. kò rúbọ kó lè padà délé láyọ̀. gbére yọ̀ ọ̀rẹ́ níwọ̀n mo kí yín káàbọ̀ sórí ètò Kẹ́hìndé Lásìsì mo kí yín dáadáa. mo ní ẹbọ rírí ṣe nìkan lọmọkùnrin irú wọ́n wá kó adìyẹ mẹ́rẹ̀ẹ̀rin àti agogo mẹ́rin wọ́n kó fún un lọ sí òde Ọ̀yọ́. wọ́n bá ké sí àwọn awo wọ́n bá eléǹre wọ́n bá àbọ̀fá. eléǹre lorúkọ ọmọkùnrin jẹ́. wọ́n lu agogo wọ́n jó níbẹ̀. àṣírí àdúlé kékeré ó mọ̀ ẹ̀rín kọ́ ní ìfẹ́ o. ń gbò dóde Ọ̀yọ́ gbogbo ayé ló mọ̀ wípé àjòjì gòdògbò kan wọ̀lú. wọ́n mọ̀ wípé àjòjì kan ó dé sáàfin ọba. ẹ̀rín kọ́ ní ìfẹ́ o àkómẹ́ni tó fẹ́ ni. ẹ̀rín kọ́ ní ìfẹ́ o àkómẹ́ni tó fẹ́ ni. ẹni ẹ̀jì ẹ̀wá kọ̀rọ̀ lè yá. eléǹré bẹ̀rẹ̀ sí ní rí ṣe láàfin Ọ̀yọ́. ń gbò dọ́yọ̀ ọwọ́ rẹ̀ jísájẹ́ púpọ̀ jù. àkómẹ́ni tó fẹ́ ni. àsìkò rẹ̀ pàápàá ó tu Aláàfin Ọ̀yọ́ lára. bí a bá ń jẹ bí a bá ń mu kó mọ̀ níwọ̀n aṣọra. Kẹ́hìndé Olúwaṣẹ́gun mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí. bí a bá ń jó bí a bá ń yọ̀ kó mọ̀ níwọ̀n aṣọra. mo ní Aláàfin ayé má sì bí ayọ̀ wájú òkúta mẹ́rù wá o. ọwọ́ eléǹré pàápàá ó bá Aláàfin lára mu púpọ̀. Aláàfin wá fún lọ́mọbìnrin kan ọmọ bíbí inú Aláàfin gangan ni Aláàfin fún lọ́mọbìnrin yìí wípé kó fi ṣaya. ṣé àìníyàwó òye èèyàn. bí a bá ń jó bí a bá ń yọ̀. nígbà tá Aláàfin wá fún níyàwó tó fún lọ́mọ bíbí inú ara rẹ̀ tán pé kó fi ṣaya. káráyé má sì. eléǹré wò wípé ohun tó yẹni ló yẹni o. okùn ọrùn ò yá díẹ̀. eléǹré wá kúrò lọ́dọ̀ Aláàfin. òun fúnra rẹ̀ ó lọ wálé síbòmíì. àní eléǹré fúnra rẹ̀ ó lọ dá ilé tara rẹ̀ ní. sórí oúnjẹ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí. ó yọ̀ olóhùn nígbà tó ládé tó pọ̀ tó bù áyà. ṣé Yorùbá bọ̀ wọ́n ní àjò lè dùndùndùn kó nílé má relé.
sórí oúnjẹ tèmi. ẹyẹ kan ń bẹ tó jẹ́ wípé ilé mi o ilé mi o ilé mi lẹ́yẹ máa ń pariwo nígbà gbogbo. ńgbà tí ẹlẹ́rìn rẹ̀ wò wípé ọlá ló dé yìí ó ní ilé làbọ̀ sinmi oko ó wá lọ bá Aláàfin yìí kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o kẹsàn ọbọ̀ jẹ kó pẹ́ láàfin ìrùkẹ̀rẹ̀ ó gbó títí yóò dọ̀kìnì kábíyèsí ẹ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín kábíyèsí ilé mi yá mo fẹ́ padà sílùú mi kábíyèsí ní ọ̀wù kí ló dé à ń gbádùn ìbáṣepọ̀ rẹ̀ mo rọ̀ ọ́ má padà sílé mọ́ ibi iná ilé ni. ṣùgbọ́n ẹlẹ́rìí rẹ̀ kọ̀ jálẹ̀ ó ní kábíyèsí ilé koko ń tagbé ẹjẹ́ máa padà sílé mi kábíyèsí ilé ti yá ìràwọ̀ ìdájọ́ lẹ̀ kó sùnà kábíyèsí mò ń lọ lé mi. jẹ́ mọ̀ tí Aláàfin yìí ṣe kábíyèsí rẹ̀ ọlọ́run Àìná Babátúndé mo kí yín káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí. kábíyèsí wá yin àwọn ọmọ ológun ó ní kí wọ́n dùbú eléǹrè lójú ọ̀nà kí wọ́n pa á. ṣé ẹ gbàgbé pé ẹ má torí àdùnkẹ́sẹ̀ ra yín mọ́. wọ́n kìlọ̀ fẹ́ eléǹrè wípé ìgbẹ̀yìn àkóró. wọ́n ní kó ṣètùtù kó rúbọ kó lè bá a padà délé láyọ̀ ó ní kò sí ní tí ó ṣẹlẹ̀ agbára yìí pọ̀ ẹni ẹ̀jẹ̀ wá kọ́nà tá à ń bá lọ lè yá. Ìtọ́sọ́nà TV mo kí yín dáadáa ẹ̀gbọ́n mi àmọ́ rí nire bára wa ṣe láṣẹ Olódùmarè kò ní bàjẹ́ o. mo ní kábíyèsí wá yin àwọn ọmọ ológun ó ní kí wọ́n dùbò eléǹrè lójú ọ̀nà kí wọ́n pa á. eléǹrè ti kó gbá ó dagbọ̀n ẹ̀ ó ń padà sílùú ẹ̀ gbò dójú ọ̀nà làwọn ọmọ ogun tí kábíyèsí rán ni wọ́n bá yọ sí i gẹ́gẹ́ bí akọni ọkùnrin ó wò wípé táwọn yín ẹ̀ béèrè kẹ́ ẹ tó wá bá mi ni èmi ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n èmi tí mò ń bẹ nínú ilé tí mò ń dẹ́rù bára mi èmi àkúfọ̀ ọ̀pá lámbá tó ṣòro ó fìjà lọ èmi tí wọn ò rí èèyàn bá jà mọ́ tí mo wọ ògiri ṣoṣo tí mo wọ ògiri mọ́ra. Abíọ́dún mo kí yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò. n bò kíra rẹ̀ bíi mẹ́sàn-án mẹ́wàá. àwọn ọmọ ogun yìí tí Aláàfin rán wọ́n máa gbìyànjú títí gbogbo agbára tí wọ́n ní ni wọ́n sà wọn ò lè rí nǹkan kan fi ṣe eléǹrè kábíyèsí rẹ̀ ọlọ́run agbára yìí pọ̀ nítòótọ́ ó sì jẹ́wọ́ agbára rẹ̀ fún wọn. ẹ máa ṣọ́ra fóbìnrin Ifá kan ní obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lèké wọn ò jẹ́ sígun lóbìnrin kí n bá wọn lọ ẹ̀rù obìnrin bà mí púpọ̀ kábíyèsí ọlọ́run. ẹ ṣeun ọ̀gbẹ́ni Kẹ́hìndé Olúṣẹ́gun Kẹ́hìndé Lásìsì mo kí yín dáadáa o. Ìtọ́sọ́nà TV ẹ ṣeun o wọ́n ní kẹ́ ẹ máa bá mi ṣí ètò yìí. Alhaji Túndé Badmus mo kí yín o ẹ ṣé mo dúpẹ́. mo ní apá àwọn òka eléǹrè eléǹrè wá bínú padà sóde Ọ̀yọ́ gẹ́gẹ́ bí alágbára tó jẹ́ ṣe rí àsìkò tá a bá ń bínú ẹja máa ronú pẹ́ẹ́ méjì kí ló ná eléǹrè ń gbàtàgbára ò ti ká kó kúkú máa lọ sílùú rẹ̀ jẹ́jẹ́ níbi tí ó lóun ń lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí alágbára tó jẹ́ òwò wípé irú wọ̀ sí wo rèé ó wá padà sọ́dọ̀ Aláàfin kábíyèsí èyí ti jẹ́ ẹ̀fún ní àbẹ́ẹ̀dì kí ló dé tẹ́ ẹ rán àwọn èèyàn láti wá pa mí kábíyèsí ní kí ló ń wí yìí ọ̀rọ̀ wo ló ń sọ yìí má jẹ́ kínú burúkú ó bí ọ o wọn ò rán ẹnì kankan sí ọ láti wá pa ọ́ ọ̀wù ṣé pẹ̀lú gbogbo ohun tó o ti ṣe fún mi nílùú yìí kí ló dé tí wọn ò fi rán èèyàn wá pa ọ́ èmi kọ́ o ọwọ́ mi ò sí ń bẹ̀ rárá
kàkà kí eléǹre kó gbà bẹ́ẹ̀ kó kúrò nínú ìlú yìí kó máa lọ jẹ́jẹ́ rẹ̀ kó padà sílùú tá a ti bí kò ṣe bẹ́ẹ̀ ilé rẹ̀ nínú ìlú náà ló tún padà sí. kábíyèsí rẹ̀ ọlọ́run ìbá jẹ́ pé bóyá ó ti ṣe tí wọ́n ní kó ṣe láti pìlẹ̀ ní bóyá gbogbo rádaràdà yóò bá má ṣẹlẹ̀ sí. ó dájú pé ìlọ́pọ̀ púpọ̀ la fi san ènìyàn tó ráyè mi níbi ó dá mi lójú ìlọ́pọ̀ púpọ̀ lolúwa fi bí. mo ní eléèrè padà sílé rẹ̀ lọ́dọ̀ aláàfin yìí náà. lẹ́yìn èyí aláàfin wá rán ọmọ bíbí inú rẹ̀ ṣe é gbàgbé wípé ìyàwó tí eléèrè fẹ́ aláàfin ló fún un láti fi ṣàyà ọmọ bíbí inú aláàfin ni. yàrá sọlọ pẹ́ o má fẹ́ kí àpò àṣọ padà bá ní. aláàfin wá rán ọmọ rẹ̀ sí eléèrè kò tí a bá bá ń wádìí agbára rẹ̀. má fẹ́ kí àpò kábíyèsí rẹ̀ ọlọ́run yé òṣì. kí ni nǹkan tó lè ṣekú pa eléèrè ọmọ mi yára bá mi wádìí ẹ̀ wá. obìnrin o ẹ máa ṣọ́ra fóbìnrin obìnrin dáa ní tòótọ́ ẹ má sì mí gbọ́ o. márò. bóbìnrin bá sì nífẹ̀ẹ́ ayé mi níbi kò mo. sírú àrà tí wọ́n á lè dá ṣùgbọ́n bọ̀rọ̀ bá yí bírí kò sí ní tí wọn ò tún lè ṣe. ayé mi láì dá. wọn ò ní a máa fẹ́ràn obìnrin tá a bá ní ẹja máa fẹ́ wọn dáadáa àwọn nìyá wa ìlọ́pọ̀ púpọ̀ àwọn ni yóò ayé bí ò bá sí tiwọn ni bóyá láyé yóò bá nítumọ̀ ayé mi níbi ṣùgbọ́n ṣá o bó ti wù ká nífẹ̀ẹ́ tó olúwa fi mo rọ̀ yín o ẹ má fàṣírí hàn fóbìnrin. sọlọ pẹ́ o má fẹ́ kí àpò àṣọ. káyìndé làṣìṣe ẹ ṣeun o wọ́n ní ìtàn ni. ẹ̀yin kọ́ yìí ìyàwó bá padà sílé ó ṣe oúnjẹ tí eléèrè fẹ́ràn sọlọ pẹ́ o fúrú pẹ́pẹ́ wá pọ̀ ó ń pọ́n ọkọ rẹ̀ nílé ó ń pọ́n ọkọ rẹ̀ lé ó ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá kábíyèsí rẹ̀ ọlọ́run gbogbo tí tó ń gbọ́ mi orí wa ò ní gbàbọ̀dé o ọjọ́ téèyàn ó bá nù gágá lára ya ni inú eléèrè náà ń dùn pé obìnrin ló ń bà pọ́nlé tó tó yìí ìmọ̀ kábíyèsí rẹ̀ ọlọ́run. márò. máráyé mi láì dá. ẹni lórí ìyàwó eléèrè tó jẹ́ ọmọ aláàfin yìí ó wá béèrè baálé mi àìbá tiẹ̀ mọ́ ayé mi níbi bẹ́ẹ̀ ṣe lágbára tó yìí ọkùnrin gbàǹgbà bòògùn gbàgbà láyà òkò tí a bá kí n má bàa ṣèèṣì fún yín ní wọ̀jẹ̀ ńjọ́ kan má fẹ́ kí àpò kí n má bàa ṣèèṣì fún yín lóhun èèwọ̀ baálé mi bá gbára yín ṣe pọ̀ tó yìí kí lóhun tó lè ṣekú pa yín gan. bá sọlọ pẹ́ má fẹ́ ọlọ́run o àpò mọ̀jà yé orí mi mú àti gbogbo etí tó ń gbọ́ mi tó bá rò mí níbi obìnrin mà ní. ṣáàní ọ̀gẹ̀ fi gbé. ẹsẹ̀kẹsẹ̀ lélẹ́ẹ̀rẹ́ náà ń kà bòtòbòtò ó ní aya mi ọ̀hún epo àbá ìrówó rà á ikú mi ò sí lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan agbára ń bẹ mo jogún agbára tó pọ̀ lọ́wọ́ bàbá mi oògùn pọ̀ lápọ̀jù ajá ń dùbò ẹkùn àfajá tó bá ṣe tán àti rọrùn ajá tó bá dùbò ẹkùn ajá òun ó fẹ̀jẹ̀wẹ̀ ó dájú pé orí bàbá mi èmi ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn tó ráyè mi bẹ́ẹ̀ èèyàn bá kojú mi onítọ̀hún ó máa tọ̀run dọ́run ni orí nǹkan ẹyọkan ṣoṣo tó lè ṣekú pa mí àyàfi bí wọ́n bá ta mí lọ́fà lókù kábíyèsí rẹ ọlọ́run pọ̀ lolúwa fi bí. olódùmarè ò ní jẹ́ ká sọ àṣírí wa fọ́tà o má fẹ́ kí àpò ẹlẹ́rìí ní ọfà nìkan ni wọ́n lè ta sóhun tó lè ṣekú pa òun mo ní òkò tí a bá sọlọ pẹ́ o má fẹ́ kí àpò àṣọ àdàbà dé òṣìkà tó bá rò mí níbi orí ara rẹ̀ ṣáàní ìyàwó rẹ̀ gbọ́ ó ní ó ṣe baálé mi tí a bá ó ti dá a báyìí mo ti mọ tó lè ṣekú pọ̀ wọn ò máa yẹra fún un kábíyèsí rẹ̀ ọlọ́run ọmọ yìí bá gbéra pa ó lọ bá bàbá rẹ̀ láàfin kábíyèsí o ó yíká ọ̀tún ó yíká òsì ká má gbàgbé àṣà wa. ó ní bàbá mi gbàgbé mo ti mà sírí eléǹrè àṣà ọmọ Yorùbá ó yẹ kó mọ̀.
ó ní bàbá mi ọ̀fà nìkan ló lè ṣekú pa ẹlẹ́rìí bẹ́ẹ̀ bá ti ta lọ́fà ẹ̀mí rẹ̀ pin. lẹ́yìn tí kábíyèsí aláàfin tó ti mọ àṣírí ẹlẹ́rìí ó wá dọjọ́ ọjọ́ kan ọjọ́ kan ẹlẹ́rìí ó sáwó lọ ni. bí ó ti sáwó lọ òun ni wọ́n ti dùbú ẹ̀ wọ́n ta ẹlẹ́rìí lọ́fà ẹlẹ́rìí kú pátápátá ó kú fínfín kábíyèsí rẹ̀ ọlọ́run ayé ò ní rí wa mú o. mo ní ẹlẹ́rìí kú fínfín ṣe mọ̀ wípé ọba ìmújẹ yìí ní kábíyèsí forí bíbẹ́ sí àwọn tí kábíyèsí rán sí kí wọ́n dùbú ẹ̀ wọ́n wá gé orí ẹlẹ́rìí wọ́n lọ gbé bá kábíyèsí láàfin kábíyèsí àtìrẹ́yìn rẹ̀ o orí rẹ̀ rèé kábíyèsí gba orí lọ́wọ́ ẹlẹ́rìí agbára ń bẹ o bọ́wọ́ kábíyèsí ti kan orí ẹlẹ́rìí lórí ìbá fọ́mọ́ kábíyèsí lọ́wọ́ orí ìfọ́mọ́ lọ́wọ́ ó sì lẹ̀ mọ́ lọ́wọ́ kò sí í yọ mọ́. aláàfin wa bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣìpẹ̀ fún pé ìwọ̀n ẹlẹ́rìí foríjì mi ẹlẹ́rìí ti kú tán kábíyèsí wa ń bẹ́ẹ̀ pé kó foríjì òun látàrí orí rẹ̀ tó lẹ̀ mọ́ kábíyèsí lọ́wọ́ ni ẹlẹ́rìí ní ìwọ kábíyèsí ṣé n tó ṣe yìí sì dáa kò sì pa mí lọ́jọ́ àìpé kábíyèsí sì pé ó ní kí ẹlẹ́rìí ó foríjì òun orí ẹlẹ́rìí wa sọ fún kábíyèsí wípé kábíyèsí látòní lọ máa tọ́jú òun ni kó o máa lu agogo fóònù lọ́jọ́ karùn-ún ọjọ́ karùn-ún ọba aláàfin sì ń ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ti wí kábíyèsí ọlọ́run ẹja máa ṣọ́ra o ẹja ṣọ́ra fẹ́ni tá a fàṣírí hàn kí la tiẹ̀ ń fàṣírí hàn yàn fún èèyàn lèyàn ó máa jẹ́ yorùbá ní inú nìkíní ẹ̀yẹ ń gbé ẹja máa ṣọ́ra o ẹ má fàṣírí hàn fẹ́ni kọ̀ọ̀kan ìbá ṣe wípé ẹlẹ́rìí ká ló ó ṣe ẹbọ pé kóun ó padà délé láyọ̀ ni ìbá ti kú sọ́nà bí èéfín bó bá rúbọ òun ni kò ní lè fàṣírí rẹ̀ hàn fóbìnrin ṣùgbọ́n agbára ló gbójúlé ó gbọ́kànlé agbára púpọ̀ púpọ̀ agbára òun sì padà já nítàn mọ́ ẹ má fàṣírí hàn fẹ́ nìkan ẹ sì máa ṣọ́ra fóbìnrin ayé ò ní yí padà sí wa láì dáa o lágbára lọ́wọ́ olódùmarè a ní tójú lẹ̀ mọ́lẹ̀ a ní fọjọ́ ọlọ́jọ́ rọ̀rùn o ẹja máa gbọ́ ìkìlọ̀ ká sì máa tẹ̀lé ní tí wọ́n bá ní ká ṣe. mo dúpẹ́ lọ́wọ́ gbẹni tó darapọ̀ mọ́ mi lórí ètò fún tòní mo kí gbogbo yín káàbọ̀ sínú oṣù tuntun o oṣù yóò tù wá lára a ní jayé èlé o ohun rere ò ní nù wá a ní dùbúlẹ̀ àìsàn lóṣù yìí torí bí ara pápá là bẹ́tù bí gìjàgìjà là bẹ́kùn ìta gbangba là bí wí ajílẹ̀ kége kánni kése òjòjò ní sowó kó má lè nájà kókó larọ ta wọ́n máa lé ìdágìrì ò ní dá wa o lágbára lọ́wọ́ olódùmarè owó ló fi ṣayé àáròwó náà àáròwó lò àníràrìrè gbogbo nù ayé ọ̀rọ̀ kan tárúgbó bá sọ́ọ́lẹ̀ àdègún títí alẹ́ a máa ṣe adé fún bàbá arúgbó jọ̀kújọ̀kú èyí tí ń lọ sọ́jà ìjìbò mẹ́kùn. bàbá arúgbó ní tí ó tà kò ní tí ó rà torí àbá òun àṣẹ ló ṣe ń lọ. nígbà bàbá arúgbó dọ́jà ìjìbò mẹ́kùn gbogbo tó wá ń ṣe lórí bí idán bí idán. wọ́n ní bàbá arúgbó wọ́n ní so olóso ni ó lóun ò lóso wọ́n ní bàbá àmọ́ ò lájẹ́ ó lóun ò lájẹ́.
wọ́n ní bò ní gbogbo ohun tó wá ń wí ló sì ń rí bí idán bí idán. ó lẹ́yìn ò mọ̀ wípé àfọ̀ṣẹ́láwó ní awo ìlóṣó àfọ̀ṣẹ́láwó ní awo ìlájẹ́ iwájú lọ̀ka àfòró sí ti fi pa ni ẹ̀yìn là kéèké fìrù sí ti fi jà ọjọ́ àkéréjùgbà bá ta ìgbọ̀jọ́ náà ní kànlẹ̀ pa ànàmúntọ̀gà ìgbà yìí làkùkọ ń dájá gbogbo ẹni ó sùn ẹ dìde kẹ́ ẹ fàṣẹ sọ̀rọ̀ mi láàárọ̀ yìí lágbára lọ́wọ́ Olódùmarè ayé ó dẹ gbogbo wa lọ́rùn o orúkọ tí wọ́n ń pe ọ̀gẹ̀dẹ̀ ní jẹ́ kára ó dẹ̀ ara ó dẹ̀ wá o ẹ̀gbọ́n mi JMJ Àjàní mo kí yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí gbogbo ẹni tó darapọ̀ mọ́ mi lórí ètò láàárọ̀ yìí gbogbo ẹni tó bá mi ṣí ètò mi pátápátá ọwọ́ tẹ́ ẹ fi ń ṣí ààrẹ ẹ̀ ní fi gbọ́mọ sí o lágbára lọ́wọ́ Olódùmarè àgbà náà nìkan ọwọ́ ọ̀hún ẹ̀ ní sàbámọ́ o àbámọ̀ ò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ tí wọ́n ní kí n pín ó ń bẹ ńlẹ̀ bìbà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹ ẹ̀bùn ìwé ọ̀hún ẹ dákun dábọ̀ ẹ wá gbà o. ọ̀rẹ́ mi Ọpẹ́yẹfá wọ́n ti wá gba ẹ̀bùn tiwọn. mo dúpẹ́ púpọ̀ o. Ismail mo kí yín o ẹ káàárọ̀ ojúmọ́ rí ló máa wà. àbí kí n tún béèrè láàárọ̀ òní kí n tó máa lọ ẹni bá gbà á kó wá gba ẹ̀bùn rẹ̀. ẹ wò mí ìwé ọ̀hún ó bẹ́ńlẹ̀ bìbà ìwé ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ látọwọ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Abíọ́dún Láwùyí òun lẹ̀ ń wò lọ́wọ́ mi. ìwé ọ̀hún pọ̀ nílẹ̀ táwọn olólùfẹ́ wa tí wọ́n rà tí wọ́n láwọn fi sọ́pọ́ọ̀tì mi pé kí n pín in lórí ètò yìí. ṣe ní kí n béèrè kí n tó máa lọ. Ọ̀rànmíyàn Temple mo kí yín o ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò fún tòní mo kí yín dáadáa lágbára lọ́wọ́ Olódùmarè a nítojú ilẹ̀ mọ́lẹ̀ o a máa ṣe ni Olódùmarè ó máa lànà ire gbogbo fún wa. ẹ̀kọ́ la lọ mi ìyẹ̀rù ọ̀kìn o ìyẹ̀rù ọ̀kìn o. ọ̀rẹ́ mi Ògúndèjì Ọlábánjí Joseph ó ní kí Olúwa ó gbà wá lọ́wọ́ wọn àwọn obìnrin wa yìí. ẹ bá ń kọ́ la lọ mi. bẹ́ẹ̀ wọn ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn Ọlọ́run ó gbà wá lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ṣe wí. ẹ̀kọ́ la lọ mi. ìbéèrè tí wọ́n béèrè láàárọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ dáhùn rẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi dáhùn rẹ̀ ní 0905499 ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún. bó jẹ́ text message ní déédéé ni bó sì jórí WhatsApp náà ní déédéé ni. ọmọ kò mọ ká ọmọ òòsà ọjà ọlálọ́mí ọmọ àbísùjókòó yẹ̀rù ọ̀kìn ọlọ́. 0905499 òun lẹ́ẹ̀ fi dáhùn yín ṣọwọ́ sí. ìbéèrè mi àkọ́kọ́ ṣé kí n tún béèrè wípé ẹ jẹ́ kí n tún béèrè nípa afọ. wọ́n pe afọ kan ẹ wàá sọrú afọ tó jẹ́ àti iṣẹ́ tí Yorùbá máa ń fi irú afọ náà jẹ́. ẹ sọ bóyá ọ̀fọ̀ ni àyájọ́ ni ìgèdè ni àbí àásán. bẹ́ẹ̀ bá ti sọ ẹ wàá sọ ohun tí Yorùbá ń lò ó fún lẹ bá gba ìbéèrè àkọ́kọ́. ó sójú láfàkalẹ̀ ọmọ lálọ́mí ìjà yìí sójú lápá. ó yẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ afọ ọ̀hún o. ọmọ wọn díjà lọ́fà ọmọ agán pápá kó erinwó ọmọ apájú. bí a bá gbá ilé bí a gbá ìta. olóṣì kẹgbẹ̀ndínlógún. àkìtàn òun là á darí rẹ̀ fún. owó ọmọ lálọ́mí èmi ò ní. omi kì í wọ́n láyé lọ́rùn kí bàlùwẹ̀ ó má mú mi. lọ́gbọ́n lọ́fà kalẹ̀ lọ́wọ́ oṣù. ewé oríjìn òun ló ní kọ́ mara yóò fún rere jìn mí. lọ́fà àbìdí téńté lórí ẹni. tilé tọ̀nà òun là á fi jin ológbò. ẹ̀kọ́ lálọ́mí mi ìyẹ̀rù ọ̀kìn o. ìjọ kẹ́bẹ̀rìndínlógún tí wọ́n jà lọ́fà níjọ́ ọjọ́ sí. afọ̀tẹ́ gbọ́ látẹnu mi yìí irú afọ̀ wo ni iṣẹ́ wo ni Yorùbá ń lò fún. ìbéèrè àkọ́kọ́ nu. Prince Adéwálé Adéníjì mo kí yín dáadáa ẹ ṣeun o. gbére yọ̀ ọ̀rẹ́ níwọ̀n wọ́n ní I need some of it. ṣé ìwé lẹ̀ ń sọ àbẹ̀wò ń bẹ̀. ìbéèrè àkọ́kọ́ nu ṣẹ́ẹ̀sì yìí ń lé ní.
ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. wọ́n dorí àwọn àgbàkodò yẹ̀rù ọ̀kìn o. ẹ̀kọ́ lálọ́mí mi yẹ̀rù ọ̀kìn o. ọ̀rọ̀ náà wọ̀ mọ́ ń lọ́bàdìwọ̀ láàfin ọba. ọba ní kí wọ́n mọ̀kàn tó kù lọ́rẹ̀ ratare. wọ́n ratare délé ọ̀làlọ́mí jọ́jọ́ sí. atare náà jẹ́ ọ̀kan ṣoṣo. mo ti béèrè ìbéèrè yìí rí lórí ètò mi ṣùgbọ́n àwọn èèyàn ń sọ wípé àwọn ìbéèrè tí mo ń béèrè ti le jù kò sì le rárá. ẹ jẹ́ wá tún ìbéèrè ọ̀hún béèrè. gbére yòóré níwọ̀n ẹ ṣeun ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp. ìbéèrè mi ọ̀hún rèé o. Yorùbá a máa sọ wípé a kì í fọkọ́ kanlẹ̀ ní ìgbàlẹ̀. A kì í fọkọ́ kanlẹ̀ ní ìgbàlẹ̀. Kí nìdí tí Yorùbá fi sọ bẹ́ẹ̀? Wípé àì fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀. Kí nìdí tí Yorùbá fi sọ bẹ́ẹ̀? Ẹ dáhùn rẹ̀ kẹ́ ẹ wá gbẹ̀bùn yín. Gbére yòóré níwọ̀n orí WhatsApp ni ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Orí WhatsApp ni kẹ́ ẹ dáhùn rẹ̀ sí. Nọ́mbà tí mo fi sọwọ́ ọ̀hún ibẹ̀ ni kẹ́ ẹ dáhùn rẹ̀ sí. Ẹ lè ṣe text message. Bákan náà ẹ lè fi WhatsApp ránṣẹ́. WhatsApp message náà ẹ lè fi ránṣẹ́. 09054 99 402. Òun lẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún. Adé Daniel. Ẹ ṣé mo dúpẹ́ o, wọ́n láwọn ń gbádùn ètò mi gidi. Wọ́n ní orílẹ̀-èdè South Africa làwọn wà. Àwọn ìyẹ̀rú lọ́mọ láàárẹ̀ ọmọ bú. Ọ̀rànmíyàn Temple. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà mo ti pè ń. 09054 99 402. 09054 99 402. Ẹ lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. WhatsApp nọ́mbà mi náà nù. Ògúndìran Ọpẹ́yẹfá. Ẹ ṣé mo dúpẹ́ o, ó pẹ́ yín díẹ̀ lónìí, ẹ káàbọ̀ sórí ètò. níjọ́ ọjọ́ kìíní ọjọ́ níjọ́ ọmọ lálọ́mí alùbẹ̀ǹbẹ̀ ń gorí igi ìrókò alùkóso ń gorí oro alùkìrìjìgìrìgì. Mo dúpẹ́ lọ́wọ́ yín Ògúndìran Ọpẹ́yẹfá, ẹ kú ìrìn ọjọ́. Afọ́n. Olódùmarè ó máa gbà fún wa o. ọkọ̀ òun nìkan ṣoṣo gúrogúro nínú ilé ọlálọ́mí. Bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ. wọ́n ní ti kú fe. Mo ní lágbára Ọlọ́run Olódùmarè. iná mú èrò fún làbà. Mo láàmà jàǹfààní àwọn ìtàn ọlọ́kan òjọ̀kan fún bí ìṣẹ́jú bíi 15 lórí ètò mi láìpẹ́ láì jìnnà. babajáwé ẹlẹ́bọ̀ bàbá lọ bàbá. Àwọn ìtàn tẹ́ ẹ máa gbádùn ní ewo èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Abíọ́dún Láwùyí náà ló kọ àwọn ìtàn ọ̀hún. yín lọ bàbá yín bọ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé mo ti sọ mẹ́ta kọ. wípé ìwé ìtàn tí mo ti kọ ìfìyẹrù bẹ́ẹ̀. ó ti ń lé ní bíi 10 báyìí. inú bá ń bí. Mo kọ sọ àrá ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀, mo kọ ẹ̀san, ìbòjú, ikú, jìgan bí ẹkùn. Orí ò mọ bùsùn àtàrí ò mọ bùgbé, èmi náà mo kọ. ibi igi ńlá sí orúkọ jẹ́ wọ́n ní kọ́ máa jẹ́ Olúṣígun. Ṣùgbọ́n lágbára Ọlọ́run Olódùmarè ìwé tuntun àjá àbalẹ̀ tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí lẹ́nu mi. òjò kan gbọ́dọ̀ rọ pé. òní n ó máa kà fún ìṣẹ́jú 15 lórí ètò mi kọ̀ọ̀kan tẹ́ ẹ sì máa gbádùn ìwé ọ̀hún Ọlọ́run gbọ́. Ṣé ẹ kúkú ti mèmí Abíọ́dún Ọmọláwùyí yìí ń bá wọn hèèrà tí ò lọ́mọ nínú? Ọlọ́run ó dẹ́mi èmi àtẹ̀yìn sí. ọmọ lálọ́mí o. Kò ní fi kú tó yáwọ́ pa wá, ikú ò ní pa wá ní rèwerèwe. wọ́n ní kí n wá. a máa gbádùn ara wa dáadáa. kẹsẹ́ mo mú tòbí. Ẹ wò mí ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí. Agbe mi ṣe tó ń lọ̀lú ìdárónú àlùkò mi ṣe tó ń lọ̀lú òkòṣù lèkélèké mi ṣe tó ń lọ̀lú ìkẹfùn. wọ́n ní kí n wá mú tèmi. Èmi a máa sọ pé orí ń fa àwọn ẹ̀dùn ẹ̀ ń dùn gbé wọ́n fi lọ̀ wá bàbá kì í ṣe gbẹ́rẹ́gbẹ́rẹ́. ẹ má fún mi lọ́fà ẹ wò mí lójú náà ọmọ lálọ́mí èmi nìyẹrù ọ̀kìn ọlọ́fà mọ́jọ mi ẹ sẹ́rúkẹ́rú. Adìyẹ òkòkò ló sọnù ló mú ẹ má fi lọ̀ wá bàbá kì í ṣe gbẹ́yẹgbẹ́yẹ. Ọmọge rọ̀gbọ̀dọ̀ ló sọnù ló mú ẹ má fi lọ̀ wá bàbá ẹnu mi àgò. Ọmọge rọ̀gbọ̀dọ̀ ló sọnù ló mú ẹ má rìn lẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ní kẹ́ ẹ rán wá sílé wa. dàpẹ́ kí abẹ́ òwú ọmọ ọ̀sán ńláde o. Bàbá wa ló fi ṣàyà ní mẹ̀sí àga. bàrẹ̀ yẹ̀rù ọ̀kìn bọ̀ báríjà ó pè mí. Àwa lọ máa bọ̀rókò lọ máa bọ̀rókò lówó lọ́wọ́. ọlọ́fà àbídí tẹ́. Sami Ajíyè mo kí yín dáadáa o. yẹ̀rù o ọmọ lálọ́mí. Èwú yẹn dómù ó dọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yẹn dómù ó dọ̀tún bá ń tẹ́ ìwọ jọ̀tún kó o fèwú láìdè mí. Èwú yẹn gba yìí ó jọ̀tún lọ nílé bàbá tó bí mi lọ́mọ. ìpẹ̀lẹ́ olúwa èdè rábà mi yẹ̀rù ọ̀kìn. Agbe ní dún waríwarí àlùkò ní dún warùnwarùn àṣẹ màgàmàgà ní dún màpàyí adíá fún ẹ̀mí ní sọmọ lọ́rìn dẹ̀rẹ̀dẹ̀. Báyé bá mú wọn lọ́wọ́ wọn a máa bọ́. Báyé bá mú wọn lẹ́sẹ̀ wọn á jòun pàtà. Báyé bá mú wọn lóhùn wa dòrí. Òrí ó jẹ́ kí n rọrùn tèmi fọ̀kálẹ́ o. Ajogun gbogbo yóò dẹ̀yìn lẹ́yìn èmi àti gbogbo èèyàn olólùfẹ́ mi pátápátá. Mo kí yín dáadáa o. Ó dìgbà kan ná lágbára lọ́wọ́ Olódùmarè. A máa ríre bára wa ṣe o.
àní tí àní tẹ́ tẹ̀tẹ̀ ń tẹ́ láwùjọ ẹ̀fọ́ àwọn ò ní bá wọn tẹ́ láyé tá a wá ó dìgbà kan náà o. nílùú mi farabalẹ̀ dáadọ́